A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu gbé láàrin bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn lórí àwọn tí wọ́n fojú àánú wò tí wọ́n wu àwọn ìwà kan ẹ̀ṣẹ̀ kan sí kejì, èyí tí wọ́n ti ní ẹjọ́ pẹ̀lú ìjọba tí wọ́n sì ní wọ́n fún wọn ní ìdáríjì ààrẹ presidential pardon, èyí tó sì jẹ́ pé lẹ́yìn ìgbésẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ojúwòye ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí ni wọ́n ti fi wo ọ̀rọ̀ ọ̀hún tó ti gbésẹ̀ èyí tí ààrẹ Tinubu gbé náà nítorí wípé lára àwọn ènìyàn èyí tí ààrẹ Tinubu ní wọ́n fojú àánú wò ńlá ti rí àwọn tí wọ́n ń gbóògùn olóró, àwọn tí wọ́n ti ní ẹjọ́ bíi ẹjọ́ ìpànìyàn lọ́rùn, àwọn tí wọ́n ti hùwà ọ̀daràn kan sí kejì àti àwọn tí wọ́n ti ṣe ìjọba lọ́nà kan sí kejì, èyí tí wọ́n sì ní gbogbo wọn pátá ní ààrẹ ńlókójọ tó ń lọ bíi 200 nínú àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sì ní wọ́n fojú àánú wò, ṣùgbọ́n wọ́n ní baálé egbò ẹni yóò jó tó bá sì kọ̀ tó lóhun òjò mọ́, kò sí bàbá ńlá ẹni tí ò mú ni o. Ààrẹ Bọ́lá Tinubu ti wá padà fi ọ̀rọ̀ wò pàápàá jù arábìnrin kan èyí tí wọ́n pè ní Mariam Sanda, èyí tí wọ́n ní ó ṣekú pa ọkọ rẹ̀ Biliaminu Bello bí ọdún bíi 5 sẹ́yìn tó sì ti wà ní ilé ẹjọ́, èyí tí ilé ẹjọ́ ti taari ọ̀rọ̀ náà lọ sínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n ti ṣèdájọ́ rẹ̀. Wọ́n ní arábìnrin Mariam yìí èyí tí ọ̀rọ̀ rẹ̀ tó di tọ́rọ̀ fọ́nkálẹ̀ lórí ayélujára tó ń ti ẹ̀sùn tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Tinubu wípé ìgbésẹ̀ yìí yóò máa fún àwọn ènìyàn pàápàá jù àwọn obìnrin ní ìwúrí láti máa gbà ìbàjẹ́ wàyí ààrẹ Bọ́lá Tinubu ló ti tún ọ̀rọ̀ yí padà lórí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fojú àánú wò pàápàá jù Mariam Sanda wípé kí wọ́n dá padà sí ọgbà ẹ̀wọ̀n èyí tó wà kó lọ máa rèé ṣe ẹ̀wọ̀n rẹ̀ pàápàá jù wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti wá fi ẹ̀wọ̀n náà èyí tí wọ́n ní ká arábìnrin wọn lò ọdún 12 gbáko sí èyí tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kírú ìgbésẹ̀ ọ̀hún kó tó wáyé. Àwọn ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ sí ààrẹ lórí ọ̀rọ̀ èyí tó fi léde lọ́jọ́rú ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí àti àwọn èèyàn yòókù èyí tí ó jẹ́ ìwà ọ̀daràn àti ìwà gbígbóògùn olóró ńlẹ̀sùn tó jẹ́ èyí tí wọ́n fi kàn wọ́n ààrẹ Bọ́lá Tinubu ti tún ìpinnu rẹ̀ yí padà báyìí láti má lè sọ wípé gbogbo wọn kí wọ́n máa lọ. Wọ́n ní àwọn tí ẹjọ́ wọn tó bá ga gbogbo wọn ni kí wọ́n dá padà sí ilé ẹjọ́ tàbí kí wọ́n kó wọn padà sínú ọgbà àtúnṣe bí wọ́n ti wà ń bẹ̀, kí wọ́n sì rí wípé èyí ẹ̀ṣà tọdún tó yẹ wọ́n lò kó tó di wípé wọ́n kúrò nínú ọgbà àhámọ́ náà. Ọ̀gá àgbà tuntun tí wọ́n ṣẹ̀ ṣe ìwádìí fún látọwọ́ àwọn aṣòfin àgbàlẹ̀ wa nínú ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún yìí lé àwọn ènìyàn èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin eyín ọ̀gá àgbà ikọ̀ jagunjagun ti òfurufú eyín Air Vice Marshal Sunday Aneke Ogunma ni wọ́n ti ní arákùnrin yìí sọ̀rọ̀ ní gẹ́rẹ́ èyí tí àwọn aṣòfin tí wọ́n parí ìwádìí fún wípé ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn ó di dandan irú ọmọ bẹ́ẹ̀ kò ní fojú ba oorun ó ní òun yóò rí dájú pé òun lo gbogbo agbára ìjọba láti gbógun ti àwọn agbésùmọ̀mí, àwọn tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú kí wọ́n lè fò wọ́n jáde kúrò nínú kọ́lọ́fí ibi wọ́n sá sí
nínú ọkàn orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí orílẹ̀-èdè Nàìjíríà yóò sì ṣe láti gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún. ìyẹn ọ̀gá àgbà ikọ̀ jagunjagun òfurufú náà èyí tó búra tó ṣe ìlérí náà tó ní òun yóò mú iṣẹ́ òun gẹ́gẹ́ bí iṣẹ́, òun yóò sì fi ọwọ́ tó dáa mú àti wípé gbogbo àwọn òṣìṣẹ́ tó dáńgájíà ò lẹ́ka ikọ̀ jagunjagun òfurufú òun yóò kó wọn sọ̀dí láti fọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́, gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọ̀hún bó ti sọ̀rọ̀ náà tó sì ṣe ìlérí wípé láìpẹ́ láì jìnnà ogun agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà yóò di àfìsẹ́yìn tí egun aláré tó ń fi ṣọ̀. Ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ báyìí la fi ń sànyà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, fòsìwẹ́ ọ̀tún fọ̀túnwẹ́ òsì lọ́wọ́ sì fi mọ́ ò. Wọ̀nyí ni àwọn òwe tó jáde lẹ́nu gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú níbi ètò kan èyí tó wáyé fún àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn nílùú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Oǹdó nínú ọ̀sẹ̀ yìí. Ìpàdé ọ̀hún èyí tó kó àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn níbi àti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n fi jẹ́ ìpínlẹ̀ 6 lábẹ́ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó ti sọ wípé boko ò bá jìnnà ilá kì í kò. Ó ní àti mú ìdàgbàsókè bá apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ó lóhun tó rọrùn ní, ṣùgbọ́n kì í ṣiṣẹ́ tí wọ́n lè fi ọwọ́ yẹgẹrẹ tàbí ọwọ́ yẹpẹrẹ tí wọ́n lè fi mú. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn gómìnà wọ̀nyí tó ń ti àwọn ènìyàn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba wọn láwọn ìpínlẹ̀ wọn gbogbo ni yóò jẹ́ kí ìdàgbàsókè oníkànmọ́nkóbò kó dé bá apá gúúsù ìwọ̀ oòrùn. Òun sì fẹ́ kí apá gúúsù ìwọ̀ oòrùn kó wà níwájú téńté àwòkọ́ṣe fún àwọn ẹkùn gúúsù yòókù lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú tí í ṣe alága àwọn gómìnà fún gúúsù ìwọ̀ oòrùn ló sọ ọ̀rọ̀ òun níbi ètò náà tó sì rọ àwọn yòókù wípé ètò ìṣèjọba wọn kí wọ́n má mú pẹ̀lú ọwọ́ yẹkẹrẹ wípé kí wọ́n fi ọwọ́ tó dáa mú, kí wọ́n sì rí pé wọ́n tan ìmọ́lẹ̀ ètò ìṣèjọba àwarawa lọ sí àwọn ẹsẹ̀ kùkú nípa mímú àyípadà ìdàgbàsókè bá gbogbo àwọn ẹsẹ̀ kùkú kí wọ́n lè jẹ àǹfààní tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa bí ilé ìwé, ilé ìwòsàn, ojú ọ̀nà tó dáa, omi tó ṣe é mu, ètò ààbò tó ń tẹ àwọn ohun amáyédẹrùn èyí tó tọ̀nà látọwọ́ ìjọba sí àwọn ará ìlú. Ó ní nípa ìdí èyí ó dáhùn lójú wípé gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú làwọn máa jẹ́, òkè ni wọn yóò sì wà téńté tí ó di àwòkọ́ṣe rere fún àwọn yòókù tó ń bọ̀ lẹ́yìn. Ẹ wo omijé tòun ti ìbànújẹ́ ọgbẹ́ ọkàn lójú àwọn ènìyàn tí ìjọba ìpínlẹ̀ Èkó wó ilé wọn ní agbègbè Òwòrò-Ṣókí ní ìpínlẹ̀ Èkó. Ọ̀kan nínú àwọn ènìyàn náà èyí tó bá oníròyìn iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí sọ̀rọ̀ ṣe lálàyé wípé ọ̀sán kan òru kan ni wọ́n gbé katapila èyí tí máa ń da ilé wó lulẹ̀ ni wọ́n gbé dé pàápàá jù ní tòsí kan ní agbègbè Òwòrò-Ṣókí ní ìpínlẹ̀ Èkó, èyí ní agbègbè Tólú Aláṣẹ Street ní Òwòrò-Ṣókí ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní òru kan ọ̀sán kan ni ńlá wọ́n dédé lajú ní ọ̀gànjọ́ òru tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da ilé ọ̀hún wó lulẹ̀, èyí tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ènìyàn di aláìnílé lórí. Arábìnrin kan Rebecca èyí tó bú sẹ́kún gbàmù sọ wípé níbo ni kí òun ti bẹ̀rẹ̀, níbo ni kí òun ti sáré lọ báyìí nítorí wípé gbogbo owó tóun kó jọ láyé òun ń lòun fi gba ilé, ibẹ̀ náà lòun sì ní yàrá ìtajà tá a mọ̀ sí ṣọ́ọ̀bù, ibẹ̀ lòun ní sí, àti ìwọ̀nba péréte owó yòókù ń lòun fi ń ṣe ètò ayé òun àti àwọn ọmọ òun kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Nínú ọ̀rọ̀ àti ìwádìí tí oníròyìn iléeṣẹ́ wa tó ṣe síbẹ̀, àwọn ènìyàn ní oníkálukú wọn kó dúkìá wọn àti àwọn mọ̀lẹ́bí wọn sí ẹ̀bá ọ̀nà tí wọ́n sì ń wò yóríyórí báyìí bí ẹni tí omi gbé ilé rẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wò wọ́n. Irúfẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó lè sọ èèyàn di èrò ọ̀run òjijì, bẹ́ẹ̀ sì rèé ó lè kó ọ̀pọ̀lọpọ̀ àìsàn sí ara ènìyàn fún ẹni tó ti ní àwọn nǹkan
tó ti ń fira nínú àgọ́ ara rẹ̀ síwájú kí ìṣẹ̀lẹ̀ náà kó tó ṣẹlẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé ayọ̀ ọkàn ló ṣe pàtàkì? Nítorí wípé bí èèyàn bá ní ayọ̀ ọkàn ohun gbogbo ló ní o. Ọ̀kan nínú àwọn olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà ọkùnrin Ọlámídé Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Ọlámídé Bàdó, òun mà ló ti ní òun ò sí lábẹ́ pàjáwìrì ìpòrúurú ọkàn tàbí wípé ẹgbẹ́ mi ń sáré èmi náà gbà ń sáré o, bí ẹgbẹ́ mi bá fò kóun náà bá fò. Ọlámídé ní òun ò sí lábẹ́ nǹkan wọ̀nyí bí kò ṣe wípé ayọ̀ ọkàn ń lòun yàn láàyò. Ó ní bí èèyàn bá ti ní ayọ̀ ọkàn ohun gbogbo lónìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n sọ sí òun pẹ̀lú bí àwọn olórin tàkasùfé tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tàbí àwọn tóun jùlọ bí wọ́n ṣe ń gbé orin láti orílẹ̀-èdè kan lọ sórílẹ̀-èdè kejì, pàápàá jù láàrin àwọn aláwọ̀ funfun tí wọ́n sì ń jó ijó wọn tí wọ́n ń tẹ́wọ́ gbà o. Ó ní àyànmọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ibi títáyé ti yan orí yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ó ní èyí tó jà jù níbẹ̀ ní kéèyàn ní ayọ̀ ọkàn. Ọlámídé Bàdó ní bóun ti ń kọ orin òun pẹ̀lú àwọn olólùfẹ́ òun lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tóun òun tí wọ́n sì ń tẹ́wọ́ gbà yìí, ó ní ohun tó tẹ́ òun lọ́rùn láyé kò sí, ó lóhun tá a lè fi wé rèé kò sí o, nítorí wípé ilé lòun ti bẹ̀rẹ̀, ilé náà sì rèé, òun ò gbọ́dọ̀ sọ lẹ́nu. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun máa ń lọ ìlú òyìnbó láti lọ rèé fún ara ní ìsinmi tàbí láti lọ rèé bá àwọn èèyàn yòókù kọ orin pọ̀ lórí ìtàgé. Ó ní ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ènìyàn wọ̀nyí ló ní kóun náà pìyẹmọ eré kalẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa gbé lọ sáàárín àwọn aláwọ̀ funfun ní ilẹ̀ òyìnbó lọ́hùn-ún láti orílẹ̀-èdè kan lọ sí kan. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó jẹ́ wípé kò tú irun kankan lára òun. Ó ní ìwọ̀nba péréte èyí tóun ṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti owó tóun rí yìí ayọ̀ ọkàn ló jẹ́ fóun o, ẹnikẹ́ni kò lè ti òun gbọ̀ngbọ̀n. Gẹ́gẹ́ bí Ọlámídé Bàdó bó ti sọ ọ̀rọ̀ náà, ó wá ní àwọn ẹgbẹ́ òun tí wọ́n jọ ń kọ orin tó ń gbé orin lọ sáwọn ilẹ̀ òkèrè, òun kí wọn ò kú iṣẹ́ ò, bẹ́ẹ̀ sì ré inú òun dùn sí wọn nítorí wípé ráṣọ ọmọdì ròdì máṣọ kídìí má ti ṣòfò ni o. Olórúkọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo wọn ni wọ́n jọ ń gbé lárugẹ tí ò sì ní bàjẹ́ lọ́wọ́ wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Ọlámídé Bàdó tó tẹnu rẹ̀ jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fún mi Adénúgà lẹni tó mòròyàn ń wá. Bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Ẹ share, ẹ like, kẹ́ sì fi kọ́mẹ̀tì yín síbẹ̀. Lórí Facebook náà ẹ tẹ̀lé péèjì wa kẹ́ fi kọ́mẹ̀tì yín síbẹ̀. Bẹ́ẹ̀ tí ń tẹ̀lé wa, Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.